ó gbé Sunday Igboho lọ máa ní ẹdúró àwọn nǹkan ní ń sojú fún o àwọn ní sì ń sojú fún ẹnì kì í dáwádìí ẹ gbà mí láyè kí èmi náà mú mẹ́mbà kan wọ́n ní ẹni tí ó kúrò ní ọ̀lẹ́lẹ́rìí òun bẹ lọ́rùn ta ni mo sì wá ní ẹgbẹ́ wọlé òun náà ní lọ́ọ̀yà Àjàṣà wa tó dúró yìí èmi àti ẹ̀ so ọ̀rọ̀ dìnáyà ò lè ṣẹlẹ̀ mọ́ báyìí èmi àti ẹ̀ àpá Saheed Shittu tó pè wá àti Sunday Igboho. Sunday Igboho àkàndá èèyàn àkàndá tọ́lọ́ ń kàndá ẹni oríṣàdá jẹjẹ mọ̀ pé Igboho tún ti ṣẹ́gun kan ogun wo ni ǹjẹ́ ẹ rántí arákùnrin kan bàbá kan tí wọ́n wọṣọ lọ́ọ̀yà tán láwọn USC mọ̀ tí wọ́n ní kí Igboho àwọn àtàwọn ẹgbẹ́ àwọn òṣọ́pọ̀tì kí Igboho wá sí Kwara State kó wá sí Ìlọrin ṣé ẹ rántí bàbá náà ti yóò padà o bàbá yẹn ti yóò padà ó ní nísìnyí tí Igboho ti ṣàlàyé fáwọn ó lé àwọn ti gbà láàyè kó wọlé kó wá àwọn àfáà kan Saheed Shittu àtàwọn kan wọ́n pe Igboho àwọn tó jẹ́ àfáà wọ́n pe Igboho wọ́n fi ṣe kẹta wọ́n wá pe máa yẹn wọ́n pe bàbá yẹn lọ́ọ̀yà ẹ̀ bàbá kí ló fà á tó fi sọ pé kí Igboho yìí kó má wà ṣáàrí gbogbo àwọn tá a máa ń gẹ́sì kí Muslim súnmọ́ Igboho ẹ̀ẹ̀dá fúnra wa ń brain ẹ̀ẹ̀dá ṣe sùúrù fúnra wa mo ti máa ń sọ fún wa tipẹ́tipẹ́ pé gbogbo wa lájọ nílẹ̀ Yorùbá tó bá wọn blogger kó bà Islam lórúkọ jẹ́ wàhálà tiwọn nìyẹn me am less concerned tó bá wọn blogger kó sọ jágbàdàgbà tó wù wọn lórí Islam àwọn mùsùlùmí ló ṣiṣẹ́ tá a fẹ́ play yìí tẹ́ ẹ máa gbọ́ yìí àwọn mùsùlùmí nígbà tó rí nǹkan tó ṣẹlẹ̀ yẹn wọ́n wá pé this is nonsense báyìí ṣe máa ní kí Igboho máa lọ ẹni gbìyà láti lè fi hàn wá pàápàá Muslim support Igboho pẹ̀lú tó ń ṣe lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ security tó gbé lọ́wọ́ ẹ̀ kò sí mùsùlùmí kan tó gbọ́dọ̀ takò àfàwọn kan tó rí wọn ti gbálẹ̀ táwa náà ní kiri now àwọn àfáà yẹn pé báyẹn pé mùsùlùmí ló lè bá mùsùlùmí sọ̀rọ̀ wọ́n wá pè mùsùlùmí làwa náà èyí tó mọkùnrin iṣẹ́ ìkọ́ sí big deal ẹ̀ àtúnmúsí ayọ́músẹ́ ẹ̀mọ́yé mùsùlùmí tó ti gbà lẹ́ni wọ́n jẹ́ kó yé bàbá yẹn ẹ̀mọ́yé mùsùlùmí tó ti lọ bá wa gbà lẹ́nu gbó ṣẹ́yìn lè wọ́n gbó lọ gba mùsùlùmí lẹ̀ àwọn yẹn bá bàbá yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ní ẹ mo ní béèrè tí ń bi léèrè mo ní béèrè tí ń bí Igboho léèrè ókè kí ni ìbéèrè o ìwọ ni fádà ìwọ ló dá Oòduà nation sílẹ̀ ìwọ ló pariwo pé fẹ́ Oòduà nation àwọn òdẹ lọ́wọ́ sí tí kì í ṣe Oòduà nation ló fẹ́ dọ́gbọ́n gbé wá àwọn yẹn wá bò fún bàbá bíi gbèrè wọn kì í bẹ́ẹ̀ gan wọ́n jẹ́ kó yé ìtumọ̀ Oòduà nation wọ́n jẹ́ kó yé ìtumọ̀ Yorùbá nation wọ́n jẹ́ kó yé kí ló ń ṣẹlẹ̀ dẹ́ẹ̀ wọ́n jẹ́ kó yé kí ni Igboho gbé lọ́wọ́ kí ló ń ṣe é sìn bàbá wa kò wá yé atẹ́lẹ̀ ni ó sì ti yé a ní ìsìn àmọ́ pé bá ní eyín lẹ̀ bá ti sọ fún ọ̀dàgbà ó lè wọlé àsọpọ̀tì rẹ̀ ń gbà wọn. mo wá láìpẹ́ bàbá yẹn fún kinní kan kò wá tìjú ó wá tún padà sórí social media òun pẹ̀lú barista èkejì tọ́jọ́ dúró young man tọ́jọ́ dúró yẹn náà tọ́jọ́ dúró èké ó tún wá ṣe fídíò ó tún wá sọ gbogbo ayé pé ní ìsìn tí Igboho ti ṣàlàyé fún wa ó ti yé a ní ìsìn tó gbé lọ ìtọ́ sì ń ṣe yé a torí ẹ̀ àfọwọ́sí Igboho ní ìsìn Igboho lè mọ wọbi kíbi ní ìsìn àṣọpọ́ọ̀tì rẹ̀ àmẹ́jẹ́ sọ fún ara o ká ní Igboho sọ fún wa tó bá jẹ́ Yorùbá ní san yóò sì ṣe àwọn tó bá wù kí gbogbo yìí sọ gbogbo ìsìnkán ṣe lórí social media ń tí mo mọ̀ sọ ẹgbẹ́ ara ti àwọn ẹ̀ láti tọ́ ó sì sọ jágbájógbó so lọ́rọ̀ kan ṣá wọ́n ti jẹ̀bù rẹ̀ nìkan nílọrin àwọn àbáwọn nílọrin tí wọ́n kọ́ wa ní kéwú wọ́n ti sọ̀pọ́ọ̀tì Yorùbá ni wọ́n ti sọ̀pọ́ọ̀tì Sunday Igboho àti Ekun
Yeah. So good question, good information, all good news. Wọ́n ti padà yóò padà wípé kò sí tó jẹ́ pé kí Ìgbòho máa wọ̀ lọ́rin àbí kí ìlú Ẹkùn máa wọ̀ anywhere. Because àwọn náà mọ̀ Muslim lèmi náà. Mo support Ìgbòho torí tó gbé tó ń ṣe. Torí nǹkan tó ń ṣe, mo rí pé ìjà Yorùbá ló ń gbé. Ìjà ẹ̀wò ó lọ sí Kwara tàì lọ Kwara. Ọ̀rọ̀ pé wọ́n gbá àwọn èèyàn ní káyà má di yam pepper skata iṣu àtàyànyàn ó di tíjọba gbọ́ kíá. Àwọn trúùpù tó bá ń gbé fámìlì Boko Haram kíákíá wọ́n ti ṣiṣẹ́ wọ́n fi àwọn 176 sílẹ̀ láìsàn pọ̀pọ̀. Ṣé ìyá mi ni ò dáa tí Ìgbòho bá lọ? Wọ́n gbá àwọn ẹni ìtẹ́lẹ̀ fámìlì ló dáwó nísìn fámìlì ò dákọ́bọ̀ tán fi wọ́n lẹ̀. Bàbá yẹn náà dẹ̀ rí bàbá lọ́yà ẹ̀ ó náà fojú ara ẹ̀ rí pé bọ̀bọ́ yìí lóòótọ́ ká má parọ́. Ẹ jẹ́ ń gbọ́rọ̀ lẹ́nu bàbá yẹn. Gbogbo ọ̀rọ̀ máa ní ẹdúró àwọn nǹkan ní ń sojú fún o àwọn lè sì ń sojú fún ẹnì kejì dáwádé ẹ gbà mí láyè kéèmí náà mú ó gbé Sunday Igboho ọ̀rọ̀ máa ní ẹdúró àwọn nǹkan ní ń sojú fún o àwọn lè sì ń sojú fún ẹnì kejì dáwádé ẹ gbà mí láyè kéèmí náà mú mẹ́mbà kan wọ́n ní ẹni tí kùrọ́ ní ọ̀lẹ́lẹ́rì òun bẹ lọ́rùn ta ni mo sì wá ní ẹgbẹ́ wọlé òun náà ní lọ́ọ́ àjàṣà wa tó dúró yìí èmi àti ẹ̀ so ọ̀rọ̀ dìnáyà ò lè ṣẹlẹ̀ mọ́ báyìí èmi àti ẹ̀ àpá Saheed Shittu tó pè wá àti Sunday Igboho àjọṣe WhatsApp meeting yẹn Sunday Igboho sì address àwọn issues tí mo raise lọ́kọ̀ọ̀kan number 1 níbẹ̀ òun ni pé òun ni founder Odùduwà Republic Yorùbá Nation as a result of that àwọn ò ní confidence inú rẹ̀ that was our position then ó ti change pẹ̀lú ọ̀rọ̀ tá a jọ sọ but then tó a sì pé àbá sọ̀rọ̀ kó sì clear rẹ̀ pẹ̀lú wa á dùn lórí rẹ̀ ní tó bá fẹ́ pokùn sọ́kọ́ lọ pokùn so àwa ti sọ̀rọ̀ so gbogbo dáadáa tí wọ́n ṣe lórí social media ń kọ ìní ọ̀ràn yẹn ń sẹ́ now ó tún á rí pé kò rí bẹ́ẹ̀ at least ten máa ń sọ wípé Sunday Igboho òun ni security yìí táwa wá sọ wípé wíwá Sunday Igboho ní security lọ́jọ́ fáwa a jẹ́ pé it has called for concern káwọn àbá ṣe rí lórí course ló kù so àwọn tó rí wọn pé tọpọlọ wọn pé wọn mọ bóòlù yẹn ṣe ń gbé ọ̀rọ̀ sí ọpọlọ tí ó process rẹ̀ tí ó analyse rẹ̀ tí ó come to conclusion pé ọ̀rọ̀ gidi lẹ́nu yìí sọ ọ̀rọ̀ tẹ́nu yìí sọ ọ̀dà wọ́n ti dá sí àti address rẹ̀ Sunday Igboho fúnra rẹ̀ wá sọ wípé ọ̀rọ̀ ọjọ́ òun yìí o pé kò sí ti ń jẹ́ Yorùbá Nation mọ́ àwọn ti drop rẹ̀ ẹ̀dá ó ti address rẹ̀ àbí ọ̀rọ̀ address rẹ̀ kí ló tún wá kù ẹlẹ́ẹ̀kejì òun ni wípé Fúlàní bandit Fúlàní terrorist à ń sọ wípé àní ẹ stop tagging ẹ stop ethnic profiling pé Fúlàní tó wá sí pé ṣé Fúlàní nìkan ni bandit ṣé Fúlàní nìkan ni criminal ṣé Fúlàní nìkan ni kidnappers níjọ́ tẹ́ ẹ bá mú Yorùbá ṣe táàgì rẹ̀ pé Yorùbá rapist tó wá sí pé rapist ni tó wá sí pé bá rí níjọ́ tẹ́ ẹ bá mú Yorùbá àmúrọ̀bà ṣe kìí pé Yorùbá àmúrọ̀bà nílé ìyẹn wá ìjọ àti dájú pé Fúlàní àti wájọ pé Sunday Igboho tó wá sí pé mindset Fúlàní bandit distraction ni àjọ pé àwọn Fúlàní náà ń bọ̀ wá fún ó sì ní kò rí bẹ́ẹ̀ àwọn ọ̀daràn tó bá wà nígbó yẹn lòun ń bọ̀ wá fún tóun bá sì ti clear àwọn kódà bó wá jẹ́ pé àwọn Yorùbá náà ni àwọn ò mọ̀ ọ́n ní ìhìn tó wá jẹ́ pé àwọn Fúlàní náà lè bá mú ẹ̀mú wọn criminal nù ẹ̀mọ́ tààjì wọn pẹ̀lú ethnic wọn mọ́ ó sì ní ká ó ti wà òkè pé àmọ́ ká kó rest assured pé kì í ṣe pé àwọn ní nǹkan kan against Fúlàní táwọn ń gbé bọ̀ kọ́dọ̀ sọ débi pé àwọn ń wá members látọ̀dọ̀ wa tó jẹ́ Fúlàní tó jẹ́ lọ́rin so that yóò fi wà universally acceptable yóò fi wà acceptable sí gbogbo wa pé gbogbo fí àwa yẹn yóò fi wà allayed ṣe à ń pé ó ti di issue kejì ó sì ti àdírẹ́sì rẹ̀ ṣe à ń pé ohun tó ń sọ làwọ́ ó dì mú ó dìgbà tó bá wá yíṣẹ́ ń bẹ̀ káwọ́ tó wá tún wá ṣègbésẹ̀ tó ń pè èyí tá à ń sọ yìí òun ló kéré jù ní gbogbo pláàni tá a nílẹ̀ ọ̀rọ̀ ló dààmú gbogbo wọn tí orí wọn dàrú tí wọ́n ń sọ rádaràda yìí ọ̀rọ̀ lásán la kàn sọ 5 la ní nílẹ̀ èyí tó kéré jù òun nìyí tá a gbé jáde pẹ̀lú ọ̀rọ̀ tó ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ààrẹ sì concern ni pé àwọn kan ń rí ẹ̀fà àlẹ́jì Sunday Igboho rí àwọn kan rí lórí pé opportunity láti wá yan ọba Yorùbá nílọrin tí lọ́ọ́ ní wá kiri nínú ayé mi àwọn kan dẹ̀ ṣe program lórí rẹ̀
ìṣòro ni wá kéré ní ẹ̀yìn ìlú wọ́n bọ̀ àyàn ọba Yorùbá kì í ṣe wípé tí à ń tí wọ́n ń sọ yẹn ní dùn wá lẹ́yìn sọ tí wọ́n sọ yẹn gan ń dùn wá àṣeyọrí ni wá kéré nínú ayé ẹ̀yìn àwọn nǹkan tó yẹ pé orúkọ wọn ò ní jáde nínú máàpù ẹ̀yìn á ní ẹ̀yìn bọ̀ wá yan ọba Yorùbá lọ́rin ẹ̀yìn bọ̀ wá yan ọba lọ́rin ó sì àdírẹ́sì yẹn náà nígbà kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ bọ́ọ̀lù tó ṣe pé àwọn ò ní irú ẹ̀ lájẹ́ndà kò sí mú àjẹ́ndà àwọn o pé kọ́dà àwọn ti báwọn ṣe ń bọ̀ ẹni àpàrà tá à ń fẹ́ máa gbà lọ kí ẹnìkan mo ti gbà wípé serious muscles pé àwọn ò lè lọ ọ̀dọ̀ ẹ̀mí àbáyé pẹ̀lú kọ́ńbọ̀ yìí wọ́n pàtíkùlẹ̀ lè rí ẹ̀mí láì ní pé láti pé ẹ ní appointment làwọn fi ṣẹ́ẹ̀bù rẹ̀ àwọn fi lọ bí táwọn ń lọ àwọn sì ti ń wá báwọn sì book appointment pẹ̀lú ẹ̀mí àbáyé pé so kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ now these are the issues address the issues ẹ̀ ń pè bú ẹ̀ ń ṣe pé sọ́wọ́ náà mi ni sọ́wọ́ stop mi tó stop mi and ẹ jẹ́ pé tó repeat márùn-ún láti nílẹ̀ tá a ti perfect rẹ̀ ẹyọ kan yìí ti work ó ti address issues wa ọ̀rọ̀ lásán lásán ọlọ́dààmú gbogbo yín ni ẹ̀ ń forí gbórí tẹ̀ gbádùn máa yìí bó ṣe rí nìyẹn sàṣ. ṣé gbọ́ us mọ̀ ó ní márùn-ún ó ní tó wà lọ́wọ́ àwọn táwọn fẹ́ ṣe ṣùgbọ́n ẹyọ kan péré làwọn ṣiṣẹ́ ọ̀rọ̀ ẹnu lásán bóyá nù márùn-ún yẹn bóyá ṣe náà fẹ́ gbé gbòó lọ sẹ́wọ̀n ààrùn bóyá máa ní kí DSS wá gbé gbòó nínú márùn-ún yẹn àmọ́ bọ́tì ṣẹ́ẹ̀rí olórí ogun ẹni tó bá jẹ́ ẹni dáadáa aṣíwájú máa ń kótó lórí tẹlẹmù mọ́ra ni bẹ́ẹ̀ ni nígbà míì kẹrin ká sọ̀dọ̀bálẹ̀ fún ara rà kò pé ká má ga ẹ rí pé Ìgbòho ó sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tán ló sọ mo understand ẹ̀ pa nítorí yẹ kó sọ ń gbà ẹ̀ ló sọ ẹ̀ ẹni bá fẹ́ mú ọ̀bọ ó máa ń ṣe bí ọ̀bọ ni mi ní sọ jù bẹ́ẹ̀ lọ àwọn ẹni ìtọ́ra wọn jọ lọ́hùn mo rí nínú ọ̀rọ̀ bàbá yẹn pé nǹkan méjì ń bá wọn lẹ́rù ẹ̀rù àkọ́kọ́ ni pé arábì tí wọ́n ti wáyé tọ́lọ̀ bá Yorùbá báyìí torí pé wọ́n mọ̀ pé ìlíkù níbi táwọn gbé ìtìsí lẹ́gọ̀ ìtìsí lẹ́gọ̀ níbi tó ń gbé yẹn kò tọ́ sí wọn láti gbé bẹ̀ tí ń ṣe Ìlọrin bàbá tó sọ̀rọ̀ ẹ̀ Fúlàní ni ẹ̀ ti rí lára ẹ̀ confam Fúlàní so ó ní nǹkan tó bí àwọn nínú ni pé kí Sunday máa sọ pé Fúlàní bandit ẹjọ ṣé ìran Yorùbá ní bandit ni ẹ bá wà bí bàbá ìléèrè àwọn bandit tá ní tó ń pààyàn kiri tó ń gbéyàn àwọn síwáàtù kìíní kan àwọn olódominate wọn ìran wo kì í ṣèran Fúlàní ni kí ló wá bí yín tó bá ní Fúlàní bandit Fúlàní terrorist kí ló bí yín nínú ẹ̀ bọ́ tó sọ̀rọ̀ kan tí inú mi dùn sí pé àwọn ò tiẹ̀ sọ pé kíní tó bá mú Fúlàní náà kí wọ́n ṣe tó bá wù wọ́n fún wọn torí pé ó ti fi hàn pé terrorist làwọn èèyàn Ìgbòho dẹ̀ ní kí Fúlàní má gbé Nàìjíríà Ìgbòho ní kí Fúlàní má gbélẹ̀ Yorùbá Fúlàní terrorist Fúlàní tó lókun bí tá a máa gbà Fúlàní tí ò jẹ́ ká rí mú mi Fúlàní tó wà nínú gbó Ìgbòho bá dì látijọ́ yìí ó dẹ̀ máa ń tẹnumọ́ gbogbo pé ẹni Yorùbá tó bá jẹ́ accomplice wọn tá a bá mú ọlọ́nu àwọn Yorùbá tí wọ́n mú àìmọye tóun náà even nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ yàwọ́ tàgbé wà láì Yorùbá wà nù wọn gbogbo dẹ̀ náà kó wọ́n pàtó máa pánú wọn kó tó máa kó wọn ọ̀yà sọ́tọ̀ pé Yorùbá níwọ̀ ọ̀yà òsìbọ́sí má ṣe wẹ̀ mọ́ rárá they never did that they were all arrested Ìgbòho ẹ̀fà kódà àgbà tó lọ sí ìlú ẹ̀ Ìgbòho tó lọ Ìgbòho àgbọ̀ tó sọ fún àwọn Ìgbòho pé tá a bá rẹ́nikẹ́ nínú yín tí ń gbé Fúlàní níjà tí wọ́n jọ ń pa wá á pa yín kó ṣe báwọn ọmọ ọ̀yẹ́ ẹ̀ ni ṣe báwọn bú ẹ̀ ni ṣe báwọn fámìlì ẹ̀ ni ṣe báwọn ẹ̀gbọ́n ẹ̀ ni ọmọ Ìgbòho ṣáà ni wọ́n kò sọ pé ìfọwọ́ra yín lórí rárá o ó ní ká bá rí ẹnikẹ́ni nínú yín tó jẹ́ ilẹ̀ jágbóde gbà fáwọn Fúlàní oníbọ́wọ́ bá tó yẹ lọ́nu o á pa yín ni definitely is not discriminating kò fi tribalism ṣe nǹkan tó ń ṣe kò fẹ́ mọ tribe tó jẹ́ tó bá sá ti mú ẹ pé terrorist ni ẹ yọ àgbọn that is it.
so why tó fi jẹ́ Fúlàní ló ń bínú ẹ̀yin lẹ́yìn ṣe nǹkan jù ta 90% àwọn tó ń jí wa gbé Nàìjíríà Fúlàní ni wọ́n. So why are you people annoyed? Why are you not happy with it? Ẹ̀yin ní ká ẹ pé àwọn èèyàn yín gọ́fúnà Bako ní Niger State. Kí ló dé tí àwọn Fúlàní ò ṣe kí fún gọ́fúnà yẹn pé kó má dárúkọ Fúlàní mọ́? After all, gbogbo wa fojú ara wa rí pé àwọn tó gbógun tì ní state yẹn Fúlàní ni wọ́n. Ó kọ́kọ́ yọ gbogbo tó bá yẹ Sunday ló dán tó bá yẹ pé Sunday jẹ́ gọ́fúnà kó dán tí gọ́fúnà yẹn dánwò yóò bá ti fẹ́ ké pa. Àwọn ọmọ Niger State ò sọ kó wọ́n dunú sí nǹkan tí gọ́fúnà wọn ṣe yẹn because they saw it that man yìí correct. Ó kọ́kọ́ yọ gbogbo àwọn ẹ̀mí àwọn olóyè pátá ó fi ọmọ Niger State ó fi wọ́n rọ́pò. Ẹ lọ́wọ́ tó ń bá wọn fà sí ó tún wá sọ fún wọn gbogbo mọ́sálásí tí Fúlàní dálẹ̀ nílùú ẹ̀ ó ní hatred lè máa preach ó tún wá yan àwọn kọmitì kan ẹ máa ṣọ́ gbogbo mọ́sálásí kiri jọ jímọ̀ tán bá ti ṣe sámọ̀ tó jọ mọ́ ẹ jí wọn gbé ẹ lọ pa wọ́n tàbí jímọ̀ tó bá ti ṣe sámọ̀ tó jọ pé wọ́n plan ní gúùpù fáwọn èèyàn ẹgbẹ́ wọn ẹni bá ti preach hatred ẹgbẹ́ gọ́fúnà yẹn tó ṣe bẹ́ẹ̀ bí muslim lòun náà ẹ̀fẹ́ pè kékeré ìbára wa ìbí mùsùlùmí náà ni gọ́fúnà ẹ̀ ó dẹ̀ mọ̀ báwọn tó ń bá lóhun jẹ́ yìí àwọn Fúlàní ni ó dẹ̀ sọ point blank ó fèsì Fúlàní tó di nígbà tí wọ́n tiẹ̀ tó ń halẹ̀ ó pe àwọn tó yọ ọlọ́ba pé ẹ sọ fáwọn èèyàn yín ẹ kìlọ̀ fún wọn tọ́ba ti jẹ́ kó gbọ́n mi máa kúkú lé yín outrightly kó ní state mi ni o federal government ò lè àwọn ò lè sọ pé ó ṣe nǹkan kan òun ni number 1 security officer state ẹ̀ tó bá dẹ̀ rí báwọn kan kì í ṣọmọ lóhùn wọn wá bóun gbé wọ́n pò ti threat sí security àwọn aráàlú he has right in the constitution láti lé wọn dànù kúrò nílùú ẹ̀ àwa la ṣerú ẹ̀ o àwa ló jẹ́ pé kíbo tó sọ̀rọ̀ la máa bọ́ sórí mídíà sí gọ́fúnà ẹ̀fọ́ kì í lẹ́fọ̀ọ́ láro gọ́fúnà kan yẹ́yẹ́ bẹ́ẹ̀ àwọn citizen mi àwọn tó ń jẹ́ resident mi they can live as they like àwa la yá lábòsí nílẹ̀ Yorùbá àwọn òyà alábòsí lọ́dọ̀ wọn the governor said it and then aṣẹ́dẹ̀gùn governor state inú state bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ nípò owó ti wù á ti operate pa Fúlàní á ti tán nílùú ẹ̀ governor yẹn single-handedly ló ń dá fèsì àwọn Fúlàní bẹ́ẹ̀ sí and he mentioned them with Fúlàní because he knows that without Fúlàní security lóun máa wà òkè ó dẹ̀ gbàgbára lọ́wọ́ gbogbo wọn. They are all on probation now watch list ni wọ́n wà anytime ló lè lé wọn dànù ó jẹ́ kí wọ́n jẹ́ kó yé wọn bẹ́ẹ̀ ayé ìgbà fàmílétè tutọ́ ti lọ o ayé ìgbà Babangida liu ayé ìgbà yẹn ti lọ eléyìí tí mo wà ń bẹ̀ sìn ìtẹ́mi sọ ni pé tẹ́yìn Fúlàní bá ti ṣe I will send you away that is it that's how to do it ṣùgbọ́n wa Yorùbá wò ṣe bẹ́ẹ̀. Ìgbòho yẹn ní ọ̀pọ̀lọpọ̀ sọ́dọ̀ta ẹgbọ́rọ̀ sì tí bàbá yẹn sọ lẹ́nu yóò ṣe máa dárúkọ Fúlàní ṣé Fúlàní èèpà àyàn ni bàbá Ìlọrin ṣé Fúlàní èèpà àyàn èyí sáà Fúlàní làwọn tí wọ́n mú láti jẹ́ ìnífà ṣé pé ṣé Fúlàní ni àbí wọ́n pa ṣé wọ́n ni ṣé èyí sáà Fúlàní ni wọ́n mú fa àwọn Fúlàní náà máa mú fa ẹ sì á máa sọ pé ṣé dárúkọ Fúlàní ẹ̀ láì kíkọ́ jẹ́ Fúlàní ṣé wọ́n ní apamọ́ Fúlàní ni wọ́n dàbí ìgbé kan ṣe èmi náà gbọ́dọ̀ rí mo tíráì gbogbo pa ara mo gbọ́dọ̀ rí gan Ọlọ́run ẹ jẹ́ ká sọ reality the fact is that àwọn Fúlàní ni wọ́n ń pààyàn there is nothing tẹ́yìn Fúlàní lè ṣe ẹ̀yin tẹ́ wà secret láàrin wọn tẹ́ ẹ jẹ́ tó mọ́ níwà láàrin wọn ẹ̀yin ní kẹ́ ẹ máa wá ṣe sensitization programs káàkiri sìn ẹ̀yin ní kẹ́ ẹ máa sensitize àwọn èèyàn yín stop this banditry wọ́n ti sọ̀rọ̀ wa lẹ́nu wọ́n ti sọ̀rọ̀ wa lẹ́nu tẹ́ bá mọ̀ pé ó kárí lára wọn jẹ́ ń dárúkọ Fúlàní ẹ̀yin ní kẹ́yìn máa wá ṣe sensitization fáwọn èèyàn yín we will continue mentioning Fúlàní in Nigeria in as much ó jẹ́ pé àwọn tó ń mú jù àwọn tó wà ní díẹ̀ jù àwọn tí wọ́n bẹ̀rẹ̀ their Fúlàní ethnic Fúlàní extraction ní gbogbo yín so ẹni tí inú bá ń bínú yín kó lọ́ọ́ bí transformer US nonsense
àti gbọ́ Ìgbòho ó ṣe wọn kádọ̀bálẹ̀ fàràrà kò pé a má dà but sir pé kọ́ má dárúkọ Fúlàní mọ́ yẹn rọ́lẹ̀ pa o torí pé Fúlàní ló ń ṣiṣẹ́ yẹn jù tọ́ bá negotiate ibẹ̀ ń gbóhùn wọn kí lẹ́yìn sọ sí sà hello àwa máa pa ìyá àti ẹni o ìwọ ò ní rí ọmọ ẹ mọ́ nìyẹn o àwa ó máa fẹ́ àwọn ọmọ ẹ káàkiri ni o ṣé Yorùbá ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́ tún máa gbọ́ tán tún máa sọ fúnfún dé láàrin ara wọn gbogbo àwọn tó ń display lórí social media ṣé Yorùbá ni wọ́n wà lórí TikTok bíbá tó jẹ́ Fúlàní pure what do you want to say to that sir Mr. Lawyer useless imam kí lẹ fẹ́ sọ sọ́rọ̀ ẹ̀ èmi ò rí sí o àwa máa àwa mi lè sọ pé o but tó bá mú Fúlàní àwa sì sọ̀rọ̀ Fúlàní o torí pé ẹni táwa mọ̀ tó ń bayé jẹ́ tó ń pa àwọn èèyàn kiri Nàìjíríà Fúlàní ni wọ́n tó bá ṣe wá sọ yẹn ló ń bí yín nínú sóbìyìtì bọ́tà fẹ́ lò ti yọ àwọn náà ti gbà fọ́gà wọn láwọn ti juwọ́lẹ̀ Ìgbòho ti ṣèlérí fáwọn wípé àwọn ò ní máa dárúkọ Fúlàní bandit mọ́ kódà nínú news kódà wọ́n tún fi Islamic sí Islamic Fúlàní bandit Islamic Fúlàní herdsmen Islamic Fúlàní terrorist Fúlàní yẹn gbọ́dọ̀ yọ wọ́n máa yọ nú ẹ̀ kí ló tẹ̀ lọ bá wọn press pé kọ́ yé máa dárúkọ Fúlàní mọ́ national news kódà NTA kà Fúlàní militia bó ṣe ń pè wọ́n nìyẹn ìkọlá kàjáde ó yá náà tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ tún ojú Fúlàní ṣe tán ti bojú yín jẹ́ ní Nàìjíríà àwa kọ́ la bojú yín jẹ́ àwọn èèyàn yín tó ń pààyàn tán jíyàn gbé náà bojú yín jẹ́ àwọn ní kẹ́ lọ command àwọn ní kẹ́ lọ control àwọn ní kẹ́ lọ correct àwọn ní kẹ́ lọ correct àwọn náà ń ba Nàìjíríà jẹ́ ẹnìkan bá wa interview àbúrò Sunday Igboho tí wọ́n ń pè ní Mr. Wisdom ọ̀rọ̀ yẹn kọjá bẹ́ẹ̀ màá fẹ́ kọ́ kí n fi díẹ̀ nínú interview Mr. Wisdom náà fẹ́ fi parí iṣẹ́ yìí torí nǹkan tí Mr. Wisdom sọ kò ń ṣe nǹkan tá a gbọ́dọ̀ fojú fòdà nínú àwọn pọ́ìntì tí máa yẹn raise àti information to dish out màá fẹ́ ká lọ nísìn kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká lọ wo information yẹn ó yá. ẹ̀yà Yorùbá kan tó ṣe pé jagunjagun ni wọ́n ṣẹ̀ láti àwọn Ọbàtálá àwọn ni wọ́n láṣọ funfun ní àwọn Yorùbá mọ́ ní Ọbàtálá ọba táàsà ọba takuntakun lóde ìrànjẹ so they are very powerful people so ẹ̀jẹ̀ ló tọ̀ràn ni wọ́n fi máa ń kì wọ́n pé ẹ̀jẹ̀ yẹn ni bàbá yín fi mú kọ dájá gbárí ọmọ ọlọ́mọ ni bàbá yín fi mẹ́mu nílé yín mọ̀jà sọ́la nílé aládìkún máa ń gbọ́ bí mo ti ń wí so ibi tí wọ́n ti ṣẹ̀ ni hereditary ẹ̀jẹ̀ ló tọ̀ràn ni olóyè Sunday Igboho fi dà bí wọ́n ṣe dà yẹn agboolé ni agboolé tó ó dàbí ká ní agboolé Oníkòyí Oníkòyí wọ́n migrate káàkiri bẹ́ẹ̀ ni agboolé Aládìkún tá a bá máa kí àwọn Olúfún adé Aládìkún ni wọ́n fi máa ń kí wọn lọ́mọ aládé ṣẹ́ṣẹ́ fún ni wọ́n fi máa sọ pé ìran bàbá wọn kì í pakún wọn kì í jẹkún ìran bàbá wọn kì í fi kún borí tí ìran bàbá wọn bá ṣèṣì pakún wọn máa fi tọrẹ ni ọmọ Aládìkún ni wọ́n fi ń pè wọ́n bẹ́ẹ̀ agboolé ni ó dàbí agboolé Oníkòyí agboolé Aládìkún agboolé Ṣàngó bẹ́ẹ̀ ni so they are very powerful people ló fi dàbí pọ́rọ̀ kan wà táwọn èèyàn sì gbọ́ pé ládé Aláàfin Ọ̀ládé because they have their own what they call crown aládé ni wọ́n so ohun tó bí gbogbo ọ̀rọ̀ yẹn nìyẹn hereditary ni ẹ̀jẹ̀ ló máa ń tọ̀ràn ní gbogbo wọn fi sọ pé gbogbo ọmọ ológun kí lè rígbé túṣe gbogbo ọmọ lọ́lá kọ́ ló lé bàbá wọn so ẹ̀jẹ̀ yẹn hereditary máa ń ṣẹlẹ̀ tẹ́ ẹ bá wò nínú philosophy àwọn eléyìnbó gan tẹ́ ẹ bá bímọ tó bá yẹ pé nígbà tí bàbá yẹn ní diabetes hereditary kọ́mọ yẹn ní diabetes wà láti earlier stage. There's high chance. So tẹ́lẹ̀ orí bá ti ń wúru fún gbogbo ewu tá à ń tètè ń yọ yìí ogbó mọ́tọ́ bá fogbó bí ọmọ mi so equivalent wà
so ohun tí wọ́n fi bí olóyè Sunday Igboho ló sọ wọ́n di ohun tí wọ́n dà yẹn. It is Almighty God that select the chosen one. Ó wà nínú Bíbélì. Gbogbo òjíṣẹ́ tá a rán wá sáyé a yà wọ́n láyé ọ̀tọ̀ ní àwọn kọ́ ni wọ́n sọ báwọn ṣe fẹ́fẹ́. Mo kírun ò sọ dẹni Ọlọ́run, mo lọ ṣọ́ọ̀ṣì ò sọ dáńgẹ́lì, mo ti torí mo da fá ò sọ da lágbára. Ifá mélòó lórí Sunday Igboho ń dà, kò ní Ṣàngólé kò lóògùn ńlẹ̀, Ọlọ́run ló dá bẹ́ẹ̀, Ọlọ́run ló kàn so Ọlọ́run ni. Wọn ò ní Ṣàngó wọn ò ló. Ẹ lè níjọ ẹ bá wá màá ní kẹ́ ẹ ya fídíò gbogbo lè ẹ bá pété yẹn bá dé ilé ẹlòmíì ibi tó ti ń bọ Bàtálá tó ti ń bọ ya tó ti ń bọ Ṣàngó olóyè Sunday Igboho ni. Ṣùgbọ́n ohun tó nígbàgbọ́ sí ni pé Ọlọ́run àfọlọ́run àfọlọ́run àfọ. So ẹ̀jẹ̀ bí ni ká gbà bẹ́ẹ̀. Ẹ̀jẹ̀ bí ni. Ẹ̀jẹ̀ bí ni hereditary ni. Hereditary ni. Tó mo wá fẹ́ béèrè ìbéèrè kan tó lè fẹ́ ṣe kinní díẹ̀ ẹ dákun ẹ̀ ní bínú. Ṣé rí olóyè Sunday Igboho ilé iṣẹ́ ńlá kan ni tó dá dúró. Èèyàn wí oyè yín ilé iṣẹ́ ńlá tó dá dúró tí wọ́n employ ọ̀pọ̀lọpọ̀ èèyàn sínú ẹ̀ tí ń ṣiṣẹ́ ni. Aspect ibo ni ẹ̀yin wá ṣe jagunjagun lẹ́yìn náà ni àbí. Ṣé rí ọ̀nà tèmi pọ̀. Mo dúró lọ́nà tí mo fi wò pé bó mo ṣe lè protect image wa. Àbúrò wọn lèmi jẹ́. So mo dẹ̀ ti wà pẹ̀lú olóyè tí mo ti ń gbé lọ́dọ̀ wọn látìgbà tí mo ti parí secondary school ni. A jọ gbé nílùú Òṣogbo. Even kéwú tí mo ké tẹ́lómi máa ń sọ pé religion mo fi gbogbo ohun tí mo fẹ́ jẹ́ láyé búra àwọn ni wọ́n ní kí n mọ lọ sọ́dọ̀ bàbá wa kan á pè wọ́n ní Sheikh Abdulhamid Muhammad omi ló ń lò. Àwọn ló ní kí n mọ lọ sọ́dọ̀ bàbá yẹn pé ìwọ fẹ́ mọ kéwú lọ sọ́dọ̀ bàbá yẹn. Àwọn tó bá mọ̀ ó ti mọ Òṣogbo òun ṣe ibì kan tó hide. Bàbá yẹn ń gbé power line wọ́n máa ń pè wọ́n ní ṣéwu omi ló ń lò omi lọ́mọ fi ń tọ́jú èèyàn àwọn ló ní kí n mọ lọ sọ́dọ̀ bàbá yẹn. And that man is a professor. So àwọn ló jẹ́ kí n wà versatile in speaking my English. So àwọn ló ní mọ lọ sọ́dọ̀ bàbá ìyàwó wọn gan tó jẹ́ mọ́mí Ayọ̀ gan she is a practicing Muslim every year ló ń lọ wúmúrà. Wọ́n sọ bẹ́ẹ̀. Kì í ṣe nǹkan tí so olóyè ò discriminate pé mọ́ṣẹ̀sìn rárá but a lot of people misunderstood him. Gẹ́gẹ́ bíi pé alágbára ó ń ṣògùn kò dira wọn lọ́wọ́. Àwọn olóyè tí ẹ fẹ́ràn Islam pọ̀ despite wọ́n jẹ́ Christian wọn ò wá fi tàwọn wá yọ tàwọn oníṣẹ̀ṣe sẹ́yìn. Ní every Thursday ni wọ́n máa ń sa Kùránì nínú olóyè Sunday Igboho tí wọ́n máa ń sa Kùránì kódà wọ́n ó ti wà ń bẹ̀ báyìí àwọn èèyàn kú wà ń bí bàtà àjọ wá studio tó máa ń sa Kùránì ń bẹ̀ so àwọn kan máa ń sa Thursday àwọn kan máa ń sa Friday so kí là ń olóyè nígbàgbọ́ pé òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ yìí òun kò lẹ́nu wọn pé Ọlọ́run ló lẹ̀mí mi so he's a very free man. Ó tiẹ̀ nígbà kan tí wọ́n lọ síbi wá sí Alhaji Muideen Bello wọ́n fẹ́ràn bàbá yẹn pọ̀. Ṣe mọ̀ wípé ohun tí ó jẹ́ kí wọ́n fẹ́ràn bàbá Muideen ni wípé wọ́n ti rí pé ọ̀pọ̀lọpọ̀ ń sòdodo mọ́. Wọ́n wá rí pé Shehu Muideen bó ti lè wù kí nǹkan dígàgà tó bọ́ bá wà wájú olóṣèlú wọ́n sọ̀rọ̀ àwọn náà wá wò pé irú àwọn bàbá tèmi náà fẹ́ dàbí rè so èmi náà ò fẹ́ bẹ̀rù ẹnìkan kan tó bá débi òótọ́rọ̀ ká sọ lẹ́lòmí fi mọ́ sọ pé olóyè máa ń sọ̀rọ̀ so olóyè ò bìlífù pé ká mọ hang around the bush olóyè dẹ̀ jẹ́ èèyàn kan tó ṣe pé tẹ bá sọ̀rọ̀ olóyè fún èèyàn kan láì dá nísìn tó bá dijọ́ kejì ṣé kí n pè tí ẹ bá dẹ̀ pera yín bóyá ẹjọ́ pàdé lọ́dọ̀ wọn ó lè ní ẹ mọ́ pàrọ̀ fọ̀ kí ni ń bọ ọjà ọkàn rẹ́rìn ni o kí ló ṣe ń jò ni ẹ wà ṣọ́ọ̀kì pé ẹ parí ẹ̀ náà ṣé wọ́n lájọ́ ń jẹun yìí I believe pé kí gbogbo wa ká mọ̀ fura síra wa let's be free ká yanjú ẹ̀ kó tán so tẹ bá lẹ̀ ń báyà ká ó dà mọ́ bínú mo ti gbọ́ agbọ́ tẹ́lẹ̀ àni mo ti gbọ́ àti ẹsẹ̀kẹsẹ̀ yóò pé Kúnlé pè mí ní ìsìn náà ó ní òun bóun jà kò yẹ kó rí bẹ́ẹ̀ yóò ṣọ́ọ̀kì bẹ́ẹ̀ Kúnlé tó kù lọ́dọ̀ ìrìn parọ́ fún ọ adé pé Kúnlé mo ti pé lágbájá o kí lẹ̀ ń jà sí náà kí lẹ̀ ń jà sí kí lẹ̀ ń jà sí. Ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun. So
mo máa ń pè wọ́n lóní fún nǹkan bí ejò ṣífù tí ò máa ń ṣẹnu gba Yorùbá nation ńlá wa yìí ń fi protocol sí tí àlejò bá ń wá wọn tẹ́ ẹ bá dẹ́niyẹn dúró ní kí ló dé tẹ̀ ń gbé mi pamọ́ níjọ́ tí mo bá kú ìtàlẹ́ máa sọ mí sí náà má gbé mi pamọ́ so olóyè ò believe pé kò sí níjọ́ tí màá kú Ọlọ́run nìkan ló mọ̀ so there is a very free person tẹ́ ẹ bá wá wọn kí ẹ bá yẹ pé táwa bá tún fi tẹ́ ẹ bá fi lo 20 minutes lọ́dọ̀ lóye bóyá àwọn àlejò ń bá àlejò ni lẹ́yìn 20 minutes yẹn kọ́ fẹ́ sùn wọn ní rọrùn sùn á ní ẹ̀jẹ̀ ń rí kọ́kàn mi lè papọ̀ so he's a very free man gbogbo afẹ́ grant interview tẹ́nìkan bá pàdé wọn lẹ́gbẹ̀ẹ́ títí tó bá so wọ́n mú pé ẹjọ́ tó lọ́rọ̀ mo fẹ́ kẹ́ grant interview ẹ grant ẹ o àwa yìí là sọ pé kò sí interview o nítorí a mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá bí wọ́n ṣífò ní sọ pé wọ́n fọ̀rọ̀ kan pamọ́ pé ẹja kó ń bẹ̀ ní kó ń bẹ̀ o wọ́n sọ so ló fi dàbí pé nígbà tí ọ̀rọ̀ wọ́n wá bọ̀ ń bá dilé tẹ́lómi máa ń pè ṣẹ́gbọ́n rẹ̀ ò ti ní stroke báyìí ṣé kò mọ ronú mo ní kò lápò ronú stroke kíni so ṣífò ó bìlì gbogbo ohun tó bá wá tọlọ́run ni ẹnu wọn mo ti gbọ́ pé mẹ́ta ni wàhálà wọ́n ní wàhálà ń bọ̀ wàhálà ti dé wàhálà ti parí ní sáà wàhálà ń bọ̀ o Buhari bọ̀ wá mú ẹ ó dà à ń retí níjọ́ tí Buhari dé wàhálà ti dé níjọ́ tó tú mílẹ̀ náà wàhálà ti tán mẹ́ta náà ni wàhálà mẹ́tẹ̀ẹ̀ta bá tán sí mẹ́tẹ̀ẹ̀ta so gbogbo nǹkan you are expecting it has arrived it has gone to pass. ọjọ́ tí mo rí pé mẹ́nu bá ń sìn ọjọ́ tí wọ́n wá sí ọ̀dọ̀ olóyè Sunday Igboho ṣe ẹ wà nígbà náà. ṣe rí ohun tí mi ò fi sí ń bẹ̀ lọ́jọ́ yẹn ó kù bí ọjọ́ kẹta èmi ra mọ́zù 208 lọ́dún náà lọ́hùn green colour mo wá gbé kí wọn so bí mi ṣe wá gbé kí wọn àwọn ọ̀rẹ́ mi wá ń pè mí pé ọ̀gbẹ́ni wá wẹ mọ́tò fún wa o so kò bá ká mi mọ́bẹ̀ a yọ mọ́tò yẹn pé òun lè bá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín. àwọn ṣàdúrà sí tán àá fẹ́ lọ ṣe omble gẹ́gẹ́ bíi pé ọ̀dọ́ pé ọ̀gbẹ́ni ẹ̀já tó kún bọ̀ so bẹ́ẹ̀ mi ṣe ṣeré lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni so èmi ti sùn kí n tó máa jí báyìí mo kàn rí afẹ́ tó 300 miss call mo kàn pé why are these people calling me all around kí ló ṣẹlẹ̀. mo kàn máa dé online báyìí mo rí pé online ti gbóná so God so good ìjọ yẹn àwa lè gbà tí màá délé báyìí gbogbo nǹkan ti bàjẹ́. how long tó ṣẹlẹ̀ lẹ wá sílé. mo ti délé yẹn as far back as to 6 torí mo gbéra ìgbà yẹn Èkó ni mo gbéra kúrò lÉkòó bóyá before something. láàárọ̀. nídàájí kó tó di to 6 mo ti dé Ìbàdàn èrò ti pọ̀ mo ti rẹ́jẹ̀ mo ti rí gbogbo mọ́tò. gbà tí màá dé master bedroom wọn tẹlifíṣàn kan wà ń bẹ̀ wọ́n ti fìbọn fọ́ gbólẹ̀kùn gbogbo asbestos báyìí ó ti jálulẹ̀. mo wá rí àwọn kòkò àṣejẹ kan mo wá gbà èyí jàsì jẹ àbí báwo wà lélẹ̀ so not knowing pé àwọn pípù yẹn ni wọ́n fọ́ àwọn kinní yẹn mọ́lẹ̀ so aṣáà gbogbo àwọn mọ́tò yẹn apá tó wọ́n ba gbogbo àwọn mọ́tò yẹn jẹ́ aṣáà park so àwọn television stations àwọn tààbọn aṣáà kó wọn so nǹkan tá a kàn mọ́ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé ikú tí ò bá pa ni tó bá ṣí ní fìlà kí ẹ mọ̀ dúpẹ́. so gbọ́rọ̀ yín pé àdògán wọ́n ní àdògán wà ń bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn pé àdògán tó wà lára àwọn loyalist olóyè wọ́n ládògán ló dúró síwájú pé n tí ó pọ̀ gá mi n tí ó fọwọ́ kàn gá mi yóò yà pa mi ni. ṣe rí kọ́lọ́run bá wa fi ọ̀run kẹ́. àmín àmín. nítorí ẹni tí ó bá dúró tọ̀gá kan kò sẹ́ni tó ń jẹ́ ọ̀gá lẹ́yìn àwọn tó wà lẹ́yìn ẹ̀. bẹ́ẹ̀ni. kò sẹ́ni tó múṣẹ́ Jésù lẹ̀ ju àwọn tó wà lẹ́yìn ẹ̀ lọ. wọ́n tẹ̀lé lọ. so kò sí gbogbo yìí táwa ń ṣe yìí náà ní ìsìn ayé ń wò wá tá a bá gbà bọ̀dì people are not daft. Definitely. People see who you are before they listen to whatever you have to say. Àwọn èèyàn wò ẹ́ they are observing you they are looking at you. So Àdògán play a very good role. Nítorí bí Àdògán ṣe gbúrò bọn ẹ mọ̀ what could happen who is there shooting at my bulls. So ìtara ẹ pé kí ló ṣẹlẹ̀ so tí Àdògán máa jáde báyìí
they just spray him. So à ń pe brother wa kan ní bọ̀dá Fatai àwọn náà wọ́n ń ṣàdúrà lóru ni àwọn náà kàn bọ́ta pé kí ló ṣẹlẹ̀ ibì kan wà tá a ti mọ́ ń gbàlejò à ń pè ní hall àwọn wá fa tẹ̀sùn báyìí pé káwọn bọ́ta so àwọn ń ṣílẹ̀kùn báyìí anybody tó bá ti ṣílẹ̀kùn ṣíjàmbá ni torí ohun tí wọ́n plan wá ni pé everybody must be dead because ìbọn tí wọ́n yìn ń gbà yẹn tí èèyàn bá fẹ́ lọ jagun Boko Haram èèyàn gbúdọ̀ yìn ju bẹ́ẹ̀ lọ tí ó fi ṣẹ́gun torí ibi tẹ́ ń bọ̀ tẹ́ ń gbé amọ́ tank wá. kí ló dé. lórí kíni. láì lọ bá Boko Haram. so aṣáàdúpẹ́ ọpẹ́ ni ká máa dá. so. ó dà pé ẹni yẹn ni wọ́n pè láàfáà tó wà nílé wọn. bẹ́ẹ̀ ni tí wọ́n lè ń bá wọn ṣaagùn ń bá wọn ṣe. rárá wọn ṣaagùn ọmọ bíbí Ìgbòho ni wọn ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí olóyè. so àwọn wá kí wọn ni. so àwọn wá jẹ́ ẹni tó máa ń tìláwà nítorí ń pè ní tìláwà nípa ẹni tó máa ń tọ kéwú tó máa ka Quran. àwọn wá ń kà á pé tàbárakàlẹ̀ ẹ̀sìn bí wọ́n ní kó alákùnrin ṣe ń kọ́ ní alẹ́ sẹ́kọ̀ ẹ mọ̀ bí kíní ẹ̀ ṣe ṣẹlẹ̀ bíi 2 o'clock lóru àwọn kan wò pé kí ló ṣẹlẹ̀ àwọn kan bọ́ta pé kí ló ṣẹlẹ̀ so báwọn ṣe àfáà kíní ẹni tí ò mọ̀ kan so ohun tó ṣẹlẹ̀ ni. so ohun tó ṣẹlẹ̀ ni pé Bádògán ṣe gbọ́ ìbọn táwọn ṣílẹ̀kùn ẹni tó bá ti ṣílẹ̀kùn pé kí ló ṣẹlẹ̀ so shoot as first sight ni kò sí pé oham àbó oham even chief gan tó ṣílẹ̀kùn láti òkè rúùmù wọn pé àwọn wo nìyẹn àpá yẹn ìbọn yẹn sì wà lẹ́nu ilẹ̀kùn yẹn dọ̀la so aṣáàdúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run ò jẹ́ kí wọ́n bá lọ àwọn tó dẹ̀ kú náà àwọn mùsùlùmí ò ní bísímìláì kúrò aláwọ̀ kọ́lọ̀ fọ̀rùn kẹwọn. yes sir. iwájú tí wọ́n kọjú sí kọ́lọ̀ mọ́jú bàjẹ́ ìtàn fílẹ̀ ò ní bàjẹ́ agbára Ọlọ́run. ẹ dákun bó o ní olóyè Sunday Igboho ṣe wá jàjàbọ̀ àwọn kan ní wọ́n wà rìn àwọn DSS ní wọ́n pòórá. ṣẹ́rí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ rí mo gbà tí mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹ wá tàn mọ́lẹ̀ sáwọn kankan tí ò yá àwọn èèyàn ni. ẹ ṣe rí olóyè mo máa ń sọ fáwọn náà wípé ẹni orí ṣàdá tí ayé ń pè lóòṣà ẹlòmíì máa ń bìlì pé òòṣà aspect yẹn gan máa ń jẹ́ káwọn àáfàá míì tó ṣe pé ílímù wọn ò tó nǹkan àbí làákà ìbàyà náà wọn kò múlẹ̀ tó ohun tó ń pè lóòṣà ni ẹni orí ṣàdá a special being a lè pè ànábì náà ní orí ṣàdá. nítorí ànábì ká tó dé níjọ́ tá a ti dáyé la ti dá mọ́lẹ̀ rẹ̀ la fi pè ní atamannabi yín wá ìmáàmì mọ̀rọ̀sẹ̀lì òun kọ́ ló pera ẹ̀ bẹ́ẹ̀ a special being ni níjọ́ tá a dá Adam àwa la fi làákà ìsí lẹ́mìí wípé káwọn èèyàn ṣe wá síbúrà tẹ̀ríbí fún so ẹni tó bá wá bá rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ló dá bẹ́ẹ̀ báwa náà ṣe rí níwọ̀nba tí Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀. Ọlọ́run ṣàwọn dání. Ọlọ́run ṣàdání ló bí Ìgbòho òòṣà ẹni orí ṣàdá táyé ń pè lóòṣà ẹni orí ṣàdá ẹni tá we created him specially what has destiny has in store for you kí ni kádàrá pè bùbù fún ẹ. so orí ṣàdá ni tá a bá worú Jagaban Tinubu orí ṣàdá ni tá a bá wo bàbá Ọbásanjọ́ orí ṣàdá ni nítorí ẹni tó ti lọ sẹ́wọ̀n tí wọ́n pa tó padà di president orí ṣàdá ni ta lẹni Ọlọ́run. Ọlọ́run nìkan ló mí yẹn. Ọlọ́run nìkan ló mí yẹn ṣùgbọ́n a máa ń wò pé tó bá gbé Kùránì àbí tó bá gbé Bible dání lẹni Ọlọ́run. no this is a misunderstood word. gbogbo wo mọbi tá a parí iṣẹ́ wa sí. ìtalárí àrínù. ẹ ti gẹ̀ẹ́tẹ̀ àmọ́bi tá a parí ẹ̀ sí. Ọlọ́run nìkan ló mèèyàn rẹ̀ ṣùgbọ́n ibi tá a mọ fàfitì ẹni Ọlọ́run sí ni wípé téèyàn mẹ́wàá bá ń ta táyà níbì kan tá a wá rí èèyàn kan tọ́lọ́run gbà fún àmì Ọlọ́run kan wà lára rẹ̀ ẹni Ọlọ́run fẹ́ Ọlọ́run fẹ́ ti gbogbo wa o so Ọlọ́run fẹ́ nǹkan kan ló wà lára ẹ̀ tọ́lọ́run fi fẹ́ tiẹ̀ ó lè jẹ́ lára òbí ẹ̀ ó lè jẹ́ òun gangan Ọlọ́run ti jú nǹkan kan mọ́ lára ni ṣé gbogbo àfáà tí wọ́n fún ní zimu azami tí ń fàṣírí lọ́lọ́run gbàdúrà ẹ̀ ni ìdúnjẹ lòmíì ṣùgbọ́n Ọlọ́run fẹ́yàn kan lọ́lọ́run fi kẹ́ láàrin ẹ̀yin tẹ́jọ jẹ́ pìrìsẹ́ńtà Ọlọ́run fẹ́ yín gámọ̀ páwọn kan wà tí wọ́n bá sọ̀rọ̀ yín gbówó pé lágbájá ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́run fàlùbákà sí Ọlọ́run fẹ́ nǹkan kan lára yín ó lè jẹ́ tòbí ó lè jẹ́ kíní fúnra yín so Ọlọ́run ń ṣe mistake so níbi tẹ́ ẹ ti lọ náà ni wípé bóòlù olóyè ṣe jáde
àṣírí tó wà ń bẹ̀ ni pé Ọlọ́run fẹ́ kò tí ì fẹ́ jí ó kú. Tá a bá ní ó lo kinní kan ni ó dolóńgbò ni ó lò ṣújú ni ta ló jẹ́ kó jẹ́? Ọlọ́run ni. Ta ni ò ní jẹ́ ó jẹ́ mọ́? Ọlọ́run ni. Ọlọ́run yẹn ló jẹ́ ó jẹ́ ńjọ́ náà ó lè sá lóògùn pé mo fẹ́ pòórá kọ́lọ́run ni o mọ̀ rí pòórá ibẹ̀ láwa fi tì sí pé Ọlọ́run ni. èmi ní ilimu ní ìbátínù ni pé. Ṣe rí gbogbo àṣírí kọ̀kọ̀ tó bá wà náà tọ́lọ́run ò bá fọwọ́ sí kò ní jẹ́. Ọlọ́run náà ló ń jí òun. Gbogbo oṣù tá a ti bọnú ebè kan ní ó wù yóò jẹrà mọ́lẹ̀ kò ní wù. Ó sì tì mí ìbọlẹ̀ ó wù. Làákàyè yìí ò ní jọba bàbá yìí. So Ọlọ́run tó ń bẹ lára olóyè níjọ́ náà ló jẹ́. Ó wá lè jẹ́ àṣírí kọ̀kọ̀ kan ṣùgbọ́n náà ló fi làákàyè sí pé lu eléyìí ó jo escape. Torí ó lè jẹ́jọ́ ẹ̀ ní òwò pé àtàmọ́tàsé ìbọn mi ni kí n lù Ọlọ́run sì rò pé òye ilé kọ́ Ọlọ́run ló fi ilé ni ó mú pọ̀ ilé ni ó mú pọ̀ kásẹ̀ báyìí ṣe báyìí ṣe báyìí lọ́nà bá là. Àwọn kan sọ pé wọ́n fún fẹ́ǹsì ní. Ṣe rí ẹlòmíì ó ṣe orí burúkú bí ọ̀rọ̀ lọ́rọ̀. Ẹ gbà mí láàyè wọ́n ní yáàkùmù wàlà àsàdà ẹ lọ ṣọ́ra fún kèéta wà ìnàlà àsàdà nítorí pé kèéta yáàkùmù là àsàdà ó máa ń jẹṣẹ́ eré ènìyàn kámẹ́ta kúlù nọ́ọ̀rù là àtọ̀bà gẹ́gẹ́ bí iná ṣe ń jẹ́gi ìṣẹ́pẹ́ ẹlòmíì bí ọ̀rọ̀ Ìgbòho ó sì ń ba ayé ara rẹ̀ jẹ́ níbi ọ̀rọ̀ lọ́rọ̀ ayé ẹ̀ sì ń bà á jẹ́. Olóyè òfò fẹ́ǹsì níjọ́ tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ tèmi délé gbà tó máa tó bí 8 o'clock nọ́mbà kankan pè mí ni ẹ̀gbọ́n ti pe àbúrò mo kàn ṣe hello tàbí ẹ̀gbọ́n ẹ̀ ló ń sọ̀rọ̀ wọ́n ṣe so wọ́n ṣe ń bi mí ní àwọn kan tó fẹ́ bi mí wo bí báyìí súnmọ́ bí báyìí lọ́wọ́ nǹkan báyìí so bá ń bẹ̀ gbélé kó ń bẹ̀ àwọn èèyàn tí ò bá ti mú àwọn èèyàn mọ́ pọ́ pè mí jọ yẹn. Ẹ̀yin ni wọ́n gbẹ̀yìn náà kọ́kọ́ pè pé. Ó lè má jẹ́ mi. Ṣùgbọ́n nígbà tí bóyá àwọn èèyàn kan ti sọ fún ọ pé mo ti wà nulẹ̀ àbáwọn náà wò pé màá ti délé. Wọ́n wá pè mí. So wò nǹkan báyìí. So ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀. Ọ̀pọ̀ wọn jẹ́ oríṣiríṣi nǹkan kó a wà láyé. People only remain loyal. In as much there's one benefit coming out from you. Yes. The loyalty ends when the benefit stops. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pè lọ́mọ pé èmi ọmọ àfẹnubí mi ọ̀pọ̀lọpọ̀ padà jẹ́ pé kán mọ̀ pé ìwọ kọ́ ló bí mi. So ó jẹ́ ká tún wá mọ ọ̀tún yàtọ̀ sósì ó jẹ́ ká mọ ẹfun yàtọ̀ sí osùn. Àtùpà tàn mọ́lẹ̀ sí gbogbo ẹ̀. So nípa bí olóyè ṣe escape yẹn àánú Ọlọ́run ni wọ́n rí gbà nítorí tí wọ́n bá sà ó lè má jẹ́ ṣùgbọ́n wọ́n sà kankan ni lọ́lọ́run wá fi àmì sí pé mo kí ọ. Lórí ètò yìí ẹ̀yin tẹ́ ẹ ti ń wò wá tipẹ́ tẹ́ ẹ ti mọ̀ mí tipẹ́ ó yẹ kẹ́ mọ̀ pé Ọlọ́run nìkan ni ìparọ́ ṣùgbọ́n kẹ́ tó bá irọ́ lẹ́nu tèmi ilé ó tà sí ọ̀nà ó jìn èmi ìparọ́ o. Èèyàn kan sọ fún mi ó wá sọ́dọ̀ mi ó sọ fún mi ó ní gbalẹ̀gbalẹ̀ ni olóyè Sunday Igboho pé agbára wo ló ní mo ní ṣe rí níbi gbalẹ̀gbalẹ̀ yẹn olóyè fúnra rẹ̀ kì í talẹ̀ sunkún wá ni wọ́n fi ń pè ní gbalẹ̀gbalẹ̀. Káwọn èèyàn sunkún wá sọ́dọ̀ wọn. Bá a ṣe ń bọ̀ bí àwọn èèyàn ti jókòó kalẹ̀. Bí wọ́n ti gbalẹ̀ àwọn. Wọ́n ti gbalẹ̀ àwọn. Tó bá ti wá gbà á. Olóyè wa ní òmọ tó ṣe jẹun wòwe tó bá ti wòwe. A ní lọ kọ this land belong to Sunday Igboho. Okay. Tẹ́nìyẹn bá ti wá rí this land belong to Sunday Igboho iṣu àtìgbé ò bá dàpọ̀. Iṣu àtìgbé ó bá dàpọ̀ pé Ìgbòho ti gbalẹ̀
Okay. So akó tó di pé Yorùbá nation dé ọ̀nà tó ní olóyè Sunday Igboho fi ń jà nìyẹn fáwọn ọmọ aláìní. Èyí tó bá fẹ́ fún olóyè yẹn lómi lè ní inú ilẹ̀ 20 acre yìí o, ẹ fún wa ní mo fún yín 5 acre ńgbà tẹ́ bá wa gbà o. Ìmí gan àwọn boys wọn tó bá ní lágbájá yìí ní kẹtẹ̀lé lọ sórí ilẹ̀ yẹn, àwọn boys ni ó tà á. Lẹ́fí mọ́ra àwọn boys olóyè ò ní sọ pé lọ sórí ilẹ̀, lẹ́fí mọ́ra àwọn boys olóyè níbi ilẹ̀. Okay. So ìmí ṣífìlẹ̀ ní àtẹ̀bẹ́ ẹ fún àwọn lówó ni, ń tẹ́ bá fẹ́ bùn wa, ẹlòmíì wá sí ọ̀bá dẹ̀ fún wọn ní nǹkan kan, ó ń ṣe tiẹ̀ lọ ni. So nǹkan tí ò rújú ni. Ìyẹn ni pé ìjàfẹ́tọ̀ mọ ni. Ìjàfẹ́tọ̀ ni. Pé wọ́n yàn mí jẹ, wọ́n ṣe kiri kan, okay kéèsì kan ṣẹlẹ̀ lọ́nà Mọ́níyà, bóyá ẹ gbọ́ sí láìpẹ́ yìí. So tó yẹ pé àwọn ènìyàn wọn ti kọ́lé, wọ́n ń wọlé wọn, wọ́n ní wọn àjọ lọ ni. Èmi làwọn bàbá yẹn bá mo rí wọn tó ń sunkún àtọmọdé àtàgbà pé àwọn kan fẹ́ gba lé wọn. Okay adẹ lọ́bẹ̀, irú ẹ̀ àwọn tó láwọn gba judgement yẹn nísìn tí wọ́n bá máa broadcast ẹ̀ nísìn, wọ́n ní olóyè ti gbalẹ̀ àwọn. Olóyè gbalẹ̀ àwọn. Àwọn dẹ̀ rówó láti fi publicize. Àwọn èèyàn máa believe àwọn ọmọ aláìní yẹn ò ní nǹkan kan, olóyè ni àwọn yẹn rí gẹ́gẹ́ bí survivor wọn. So olóyè ni ó front Ìgbòho náà máa pariwo. Ohun tó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà nìyẹn. Ṣé ibi tí wọ́n ti ń talẹ̀ ẹyọ kan 1 million tó ti ń talẹ̀ plot kan ní kíní ìyẹn lolóyè ọmọ jà sí ní ọmọ fẹ̀mí ara ẹ̀ wéwu. Tẹ́ ẹ bá dénú ọgbà ẹ̀ka jẹ́ kú kalẹ̀, we have 8 e-logs. Each e-log is sold at the rate of 80 million, 70 million. Ìmí ẹ wá ṣírò 80 times 8. A dẹ̀ ní bus. I think we have 3 buses there. 2 white and 1 black. Bus ta fi ń kó àwọn èèyàn. So èlò ló ta bọ́ọ̀sì. Kèye ṣe bóyá accidental bí bọ́ọ̀sì kan téèyàn kan ti ń lò because chief gan Adeson Motors àwọn ni wọ́n ní. Ohun tó bí Adeson ni Adéyẹmọ Sunday òun la wá ṣọ́ọ̀tì sí Adeson. Adeson Motors, Adeson Petroleum, Adeson gbogbo tẹ́ bá ti Adeson lóye lóní. So do you think it's a daft? Ẹ dúró ná. Hey, wọ́n lọ́hùn. Ṣé rí wà láwọn èèyàn nìkan lọ yẹ àtẹ̀mí kan fúnra mi. Adeson. Adéyẹmọ Sunday la sọ di Adeson. Ẹ dákun. Hey, Ọlọ́run. But a lot of people have a bit of knowledge and a little bit of experience in them. They feel autonomous themselves. Oh, mọ̀ ṣe bí ẹni tó mọ̀. Ní Ọ̀yọ́ state lónìí, chief ni olórí àwọn ní chairman àwọn tó ń gbẹ́ bọ́ọ̀hù. You can ask. Mọ́tò bọ́ọ̀hù tí chief ní, I think 7 ni, but ìgbà tí crisis yẹn, àmọ́ bí méjì ṣe lọ. Ó kù 5, a rí 5. Àwọn machine tó mọ́ fi gbẹ́ bọ́ọ̀hù. Wọ́n láwọn China tó, àwọn Chinese tó mọ́, I think I have the picture here. Àwọn China wọn. Ẹ dákun ẹ send ẹ sí mi. So gbogbo àwọn táṣẹ mọ fídíò ẹ rí. So gbogbo àwọn kinní yẹn wà. Ó wà glaring. So tẹ́lómi bá kàn ń sọ̀rọ̀ bá kàn ń pé so tẹ́ bá mọ́tò ẹ̀yọ̀ kan nu ilé chief gan tán ní tí wọ́n ń lò personally mọ́tò ẹ̀yọ̀ kan okay Hilux là ń sọ yìí because he is a dealer. Láyé ìgbà tó dúdú ẹ mọ̀ pé wọ́n ṣe àwọn tó ń ṣe fàyàwọ́ tí wọ́n wa mọ́tò ni wọ́n mọ̀ ń pa mọ́tò. Kí ló ń fi ru lójú ń bẹ̀? Ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ tí ò yé wa ni wọ́n là yí wa lónìí lágbára Ọlọ́run. Ní tí mo wá fẹ́ bẹ̀rẹ̀ sí ni pé kó tó di pé adébẹ̀ yẹn ẹni yìí tí mò ń bá lọ lẹ́ẹ̀kan ẹni ní olóyè ò ní nǹkan kan òun kẹ̀ àwọn àìmọye ilẹ̀ tó gbà gan tó yẹ pé àwọn gbà padà lọ́wọ́ ẹ̀ tó yẹ pé so ìyẹn ni pé Ọlọ́run owó tó mò ń sọ. Ọ̀nà tí wọ́n fi gbà padà kí wọ́n publicize ayé ti dá social media. Ẹ mọ̀ pé tí wọ́n bá gba judgement ó lè post ẹ̀ pé judgement tí wọ́n fi convince olóyè pé kúrò lórí ilẹ̀ yìí ni. Ó post ẹ̀. Olóyè ò ní interest nínú àwọn ilẹ̀ yẹn. Ilẹ̀ báwo. À ń talẹ̀ 1 million, à ń talẹ̀ 2 million. Ilẹ̀ báwo kí ló ká. Travel ta lọ sí Kwara State láìpẹ́ yìí epo tá a rà lé 3 million. Sówó lẹ́ka ni. Gbogbo ẹni tó bá ń talẹ̀ tí ò bá múra wọn kì í jèrè. Bẹ́ẹ̀ni. Àánú Ọlọ́run ni. Ẹ tí ì rí ọmọ tó talẹ̀ tó yẹ pé ẹ̀yin tẹ́ ta tán tí wọ́n talẹ̀ fún wọn tó ẹ̀yin lẹ tún bọ́ wọn pé ṣé kí ni Ọlọ́run ló nílẹ̀ àwọn kankan pera wọn lọ́mọ onílẹ̀ ni. Ẹ dákun ṣé olóyè Sunday Igboho
ṣé wọ́n ní níran kan pé àwọn padà fẹ́ jọba lọ́la ọba àbìkan lọ́la àbí wọ́n fẹ́ darapọ̀ mọ́ṣèlú lọ́jọ́ iwájú ni wọ́n ṣe ń da gbogbo dúkìá ilẹ̀ wọ́n wàá wọnú gbọ́lọ́jà fún gbogbo ọmọ ìlú ní gbogbo ọmọ ilé ìlú. ṣẹ́rí àtọ̀ eré sísá la fi bí ẹṣin àtọ̀ jagunjagun aládìkún ló wà lára wọn. nítorí àwa táì tí ìjámọ̀ kankan mo rántí jíjọ ọdún tí olóyè fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation wọ́n pè mí Ṣínà yọjú sí mi mo bá dé wọ́n ní a fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ní Yorùbá Nation báwo. mo ní ní bá ṣe ò ní ṣe ni mo ní Yorùbá Nation tẹ́ sọ yẹn ó lágbára wá ní ṣé bí a ṣe ń jẹ àwọn èèyàn yẹn dání ó ní nígbà tí wọn kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn so àwọn tún máa invoke ẹ̀mí àyà pé má ṣe tiẹ̀ nìkan ṣe tẹlòmíì mọ́ tiẹ̀ nígbà tó wá sọ mo wá ní ó risk ọ ni ayé tó wá gan risk kọ́ ni tó bá ti jábọ́ ńjọ́ tí wọ́n fẹ́ bí ọtọ́ ọ̀sẹ̀ ó ti kú ńgọ́ já risk ẹ̀ tá bá jẹ lọ orúkọ wa máa wà pé àwa la dá Yorùbá Nation lẹ̀ motivation yẹn ni wọ́n gbìn sí wa lẹ́yìn pé àwọn gan mọ̀ pé ẹ já risk ẹ̀ o and we started. ẹ started pẹ̀lú ẹ̀mí kan ọ̀kọ̀ọ̀kan. ẹ̀mí kan kọ̀ọ̀kan kì í ṣe pé owó kan ta ló èlò lẹ́fẹ̀ẹ́ fún. èmi náà ń wò pé wọ́n ní ìgbà kan wà tó yẹ kó ní Yorùbá Nation tí wọ́n ń ṣe yẹn wọ́n dáwó fọlọ́yè Sunday Igboho ni wọ́n owó tán dá fún un ní ló máa gbà rádúrú mọ́tò tán yìnbọn sínú ilé bàbá yìí ni rí ní tí ń ṣẹlẹ̀ nínú ilé bàbá yìí ni rádúrú lé ni. Yorùbá ní èèyàn tí ò bá rọ́lá rí ní sọmọ rẹ̀ lọ́lá níyọnu ẹni tó bá rọ́lá rí ọlá ò ní pẹ̀kun ni wọ́n ń sọ mọ́ ṣe mọ̀ pé òṣì àìpé mítìnì olùṣì ni ò já mẹ́ni alága àṣẹ tọ́ sí bó sì bá pọ̀nù ayé ẹ̀dá làákàyè rẹ̀ ó kú